mọ́. Àbọ̀ òfin tó ní kọ́mọbìnrin ọmọkùnrin àti ìyá ẹ̀ mọ́. Àfẹ́ òfin tó ní tó máa gé wọn lọ́wọ́ gé wọn lẹ́sẹ̀ àfẹ́ ńlẹ̀ Yorùbá. Ní ìṣàríà lọ in Yorùbá land. Àfẹ́ fi ìṣàríà nílẹ̀ Yorùbá mọ́ rárá àtọ́. Lórí ìgbàsílẹ̀ irú òfin yẹn ni wọ́n náà ń gbé bọ̀. Tọ́wọ́ ń gbé bọ̀ ní wọ́n náà bọ̀ Ọ̀yọ́ ń bíbá ni wọ́n ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀. Ní ìbànú kájọ gbẹ́bẹ̀ àwa ò fẹ́. Nílùú Yorùbá ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Mùsùlùmí ń fẹ́ kìrìsìtẹ́nì. Kìrìsìtẹ́nì jẹ́ oníṣẹ̀ṣe. Ní ilé mi, bàbá mi, ìyàwó ìyá mi, wọ́n jẹ́ kìrìsìtẹ́nì. Àwọn àbúrò bàbá mi àtẹ̀gbọ́n ìyá mi, mùsùlùmí ni wọ́n. Ifá náà ń bọ nílé wa. Láyé bá alátayébáyé gbogbo ìṣẹ̀ṣe gbogbo ẹ̀ ló pé tó má gbogbo àwọn oníṣẹ̀ṣe àti mùsùlùmí wọ́n á lọ bẹ̀ wọ́n lọ jẹun. Tó má bẹ̀ ìṣolóyà gbogbo àwọn kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe alẹ́kùnrin ọjọ́ tó bá bẹ̀ ìṣe tìṣẹ̀ṣe ní gbogbo ajẹ́ náà ní ilẹ̀ Yorùbá lélẹ́yìn. Ilẹ̀ Yorùbá lélẹ́yìn. Káàdì Mọ̀hídèdè ní ìlú Ìlàjẹ láti Badagry títí wọ ìlú Bẹ́ẹ̀lọ̀ gbogbo ilẹ̀ Yorùbá pápátá àfẹ́ ìṣàríà. Kí nìdí wọ́n ń lo ẹ̀sìn ni wọ́n fẹ́ láti kó wa lórí ni. Yorùbá náà ti sọ pé àwọn afẹ́ dáwà àfẹ́dá gbogbo àfẹ́dá Nàìjíríà ṣe gbogbo wọn ọ̀rọ̀ tó ń ṣe. Àwọn afẹ́ dáwà ni àfẹ́ òfin àjòjì. Àfẹ́ òfin tó wá láti ọ̀rọ̀ àṣáájú arábíà gbogbo òfin wa wá. Ohun tó dá ló dá, ẹni tí ò dá ò dá. Ọ̀yọ́ gbàlejò, ogun onílé gbàlejò, Ọ̀yọ́ gbòòlò ó gbọ̀lẹ́, Ọ̀yọ́ òfẹ́jọ̀gbọ̀n, bẹ́ẹ̀ dẹ̀ ní Ọ̀yọ́ òfábòsí. Ọ̀yọ́ rè Ọ̀yọ́ nífẹ̀ẹ́ orí onífẹ̀ẹ́ ọmọ, gbogbo ọmọ lọmọ lọ́dọ̀ Ọ̀yọ́. Ẹ wà ní kábàámọ̀ bẹ́ẹ̀ ni. Àwa sọ fún yín pé lẹ́yìn ikú kábíyèsí bàbá. Àwọn oníjẹkújẹ kan wọ́n wá wò pé torí pé wọn tí ì ṣe tán tán fẹ́ jọba lọ́yọ̀ọ́ wọ́n wá ní sẹ̀ríà lọ́kàn ní Ọ̀yọ́ pé kán gbé wá wọ́n dẹ̀ ti mọ̀ pé kò sí bọ́ ṣe lè gbé sẹ̀ríà yẹn wọlé ọ̀rọ̀ ọpá fẹ́ jọba wọ́n ti mọ̀ pé kò lè ṣeé ṣe ṣùgbọ́n Ọlọ́run ti gbàgbára lọ́wọ́ wọn Ọlọ́run dójú tì wọ́n. Ọlọ́run wọn kò ń bẹ̀ wí o ọ̀rọ̀ mi ò gbà wá. Ọ̀yọ́ jẹ́ fún wa o àwọn ọ̀faramọ́ o wọ́n má balẹ̀ Yorùbá jẹ́ àwọn ọ̀faramọ́ o nítorí Ọlọ́run ò fẹ́ o àfẹ́ wọn mọ̀ bàjú Yorùbá wọn mọ̀ bàjẹ́ o àwọn ọ̀fẹ́ rárá o. Bẹ́ẹ̀ni ọjọ́jẹ́ sí ilẹ̀ Yorùbá. Ẹ̀yin faramọ́ sẹ̀ríà. Sẹ̀ríà tábà náà mọ̀ sí sẹ̀ríà ní Ọ̀yọ́ wa yìí. Àwa náà lámọ̀ ara wa nínú. Àwa náà lámọ̀ para wa. Bẹ́ẹ̀ni ọmọ ọ̀fẹ́ sẹ̀ríà o. Àfẹ́ sẹ̀ríà nílùú Ọ̀yọ́. Àbúrò yìí bẹ́ẹ̀ ni àbúrò yìí bẹ́ẹ̀ làwọn kírísítẹ̀nì ni wọ́n. Wọ́n já ọmọ ìyá ọmọ bàbá. Kó kí n bí i. Pẹ̀lú àwọn tó ń jà fún orílẹ̀-èdè Yorùbá nation Odùduwà republic. Àbẹ̀wò sọ pé nínú Nàìjíríà tá a ṣì wáyé àwa ò fẹ́ òfin ṣàríà ìṣàríà sí Ọ̀yọ́ ilé níbà yìí Ọ̀yọ́ ilé níbi tí ilé Aláàfin láti wá sí bíbà yìí a dẹ̀ ṣe ń lọ sí Ìbàdàn lọ́sẹ̀ tó ń bọ̀. Àwọn sọ fún gbogbo àwọn ará Ọ̀yọ́ pé Yorùbá àfẹ́ òfin ṣàríà níbẹ̀ nìyí wọ́n fẹ́ wá fi ṣe ẹ̀sìn ní wọ́n fẹ́ wá fi ṣe pẹ̀sì tó fẹ́ fi gbalẹ̀ ẹ̀sìn tó fẹ́ fi gbalẹ̀ àwọn tó pé political Islam òun ni wọ́n fẹ́ fi ṣe àwọn ará Saudi Arabia wọ́n ti kówó fún wọn àwọn Turkey wọ́n ti kówó fún wọn àwọn mala náà wọ́n ti kówó fún wọn àfẹ́ òfin ṣàríà ò torí kọ́mọ̀ bá di wàhálà bá ṣe ń sọ eléyìí bí ìlú bá máa pín ìlú Yorùbá tó bá máa tí gbogbo Nàìjíríà bá pín ibi tí ìlú Yorùbá bá wà àfẹ́ ṣàríà báyìí sì bá ṣe wà àfẹ́ ṣàríà ní ìlú Yorùbá kankan bóyá lọ́yọ̀ọ́ ni o bóyá nífẹ̀ẹ́ ni o bóyá lóńdó ni o Abẹ́òkúta ni o gbogbo ilẹ̀ Gómìnà ni o gbogbo ilẹ̀ Òkú ni o gbogbo Èkìtì ni o gbogbo Ìlàjẹ ni o gbogbo àwọn Ṣakí ni o gbogbo àwọn Ìbàràpá méje gbogbo Èkó àfẹ́ ṣàríà bíbẹ̀ ní díẹ̀ ṣàríà wá sí wọn ṣàríà
tó bá jalè àbí tó bá mú nǹkan òun níbẹ̀ lẹ́jọ́ lọ́wọ́ àkọ́kọ́ bí ọwọ́ tó bá tún lọ ṣe mistake kan tó tún sọ pé wọ́n á tún gbé ẹsẹ̀ wọ́n á gbẹ̀sẹ̀ tó bá yá tó wọ́n tún rí àṣìṣe kan pẹ̀lú wọn á gbé apá kejì tó bá yá wọn á gbé apá ẹsẹ̀ kejì ẹ̀yìn àwọn á di kùkù pé gbogbo àwọn tó jẹ́ bílíọ̀n wọn ò bí ọ̀pọ̀ tó ń wo ibùn bọ̀bọ̀ tó dálẹ̀ níṣẹ́ ní Zamfara state ó jí owó rẹpẹtẹ tó wà ní sẹ́nẹ̀tì sí òun ló dẹ̀dá ṣe bí àti bẹ́ẹ̀ sí kéèyàn lọ ní Zamfara state ó wà ní sẹ́nẹ̀tì sí wọn ò ti gé lọ́wọ́ wọn ò ti gé lẹ́sẹ̀ ẹ̀sìn tí wọ́n yẹ kó máa sọ pé kí tọkọtìyàwó má di tọkọtìyàwó kó má wà papọ̀ láàrin títì ẹ̀sìn wọ́n sọ pé kí ọmọ Yorùbá kó má kúnlẹ̀ kí bàbá ẹ̀ ọmọ Yorùbá má dọ̀bálẹ̀ fún bàbá àwa òfin ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ wa ò jù bẹ́ẹ̀ lọ tẹ́ bá níbèrè. Bẹ́bí jẹ́ bàrán jẹ́ ẹ̀rọ pé Yorùbá bọ̀ wọ́n ní pé tí inú ilé kan bá ń tòrò ọmọ lóde ò tí ì dàgbà níbi aláyé ti dáyé láti ń ṣẹ̀sìn mùsùlùmí ilẹ̀ Yorùbá tí Christian wà táwọn oníṣẹ̀ṣe ń ṣe tiwọn kò wá lé kó bó ṣe lé yìí àwọn wọn pe ọ̀gbẹ́ni kan ní Mufti Ìwó pẹ̀lú àwọn kan ọ̀bàyéjẹ́ kan ní ẹ̀sára wọn jọ tí wọ́n láwọn fẹ́ ṣe ṣẹ̀ríà ni wọ́n ní ẹ ti ṣe ní àwọn ibì kan kò táwọn sọ fún wọn pé wọ́n má gbèdé lẹ̀ Yorùbá ó tiẹ̀ ń lérí orí kìíní tó orí social media ó ń lérí pé wọn lè dá wọn dúró kò yé mi bóyá ikú ló lóko ni àbí pàkúté à ń sọ̀rọ̀ ilẹ̀ tiwa ni à ń sọ̀rọ̀ ilẹ̀ Saudi Arabia bóyá bá lọ kẹ́kọ̀ọ́ kan láti ibì kan wá torí ẹ̀ bá yí àní torí ẹ̀ má yí torí ẹ̀ yí sínú ilé ẹ̀ tó bá lọ kọ́ ẹ̀kọ́ kan pé ẹgbẹ́ wa ló lọ kọ́ o tó wá ń dẹ̀ láàmú àní o má ṣe ṣùgbọ́n kí la fẹ́ pè òfin tó ní kí wọ́n máa gé wọn lọ́wọ́ kí wọ́n máa gé wọn lẹ́sẹ̀ kí wọ́n máa gé wọn lọ́rùn kí la fẹ́ fi wé òfin bẹ́ẹ̀ ṣe ńlẹ̀ Yorùbá òfin tó sọ wípé ọmọkùnrin ò gbọdọ̀ dọ̀bálẹ̀ fún bàbá rẹ̀ mọ́ kán lè wọ̀ ni òfin tó ní ọmọbìnrin ò lẹ́tọ̀ọ́ àti kúnlẹ̀ fún ìyá ẹ̀ àwọn ò ní gbogbo orú yẹn ńlẹ̀ Yorùbá òfin tó dìde ńlẹ̀ tó ń sọ̀rọ̀ sọ́ba ọba aládé ṣàkàṣàkà bó ṣe wù àwọn òrí rẹ̀ irú àwọn ẹ̀sìn bẹ́yẹn ò lè bá wa gbé ńlẹ̀ Yorùbá ọba Ṣọ̀run Adéṣọ̀kan ni mí. orúkọ mi ni Chief Mrs. Alájà Bilkis Kọ́lá Ọládéwájú ìyálòdì Àgbẹ̀kọ̀yà gbogbo ilẹ̀ Yorùbá a wá ṣe ìfi ẹ̀hónú hàn lérí ọ̀rọ̀ sẹ̀ríà tí wọ́n fẹ́ gbé wá sí Ọ̀yọ́ so a ti wá báwọn ará Ọ̀yọ́ sọ̀rọ̀ àwọn ní wọn fẹ́ sẹ̀ríà kò sí kankan náà wọn tó fọwọ́ sí sẹ̀ríà àtọmọdé àtàgbà wọ́n sọ pé wọn nídìí sẹ̀ríà tó bá jẹ́ pé ńgbà tákàndá kú bàbá yèyé kábíyèsí o tó bá jẹ́ pé ó wà láyé ni àwọn tó ń gbèrò sẹ̀ríà wọn ìlé wá gbèrò wọn ìlé sọ pé wọ́n máa gbé sẹ̀ríà wá sẹ̀ríà ò fi ti Ọ̀yọ́ sẹ̀ríà ò dẹ̀ lè lọ ní Ọ̀yọ́ nítorí fún kíni Ọ̀yọ́ jẹ́ orírun ilẹ̀ Yorùbá ó jẹ́ ibi tí gbogbo ayé ń wárí fún ó jẹ́ ibi tí gbogbo ọmọ Yorùbá láti lé teko tí wọ́n máa ń fi ọ̀wọ̀ fún pé Ọ̀yọ́ làláàfin wọ́n ní ají ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ kì í ṣe bí bàbá ẹ̀yìn kọ̀ọ̀kan kò wá pọ́sibù pé wọ́n wá fẹ́ change ọ̀rọ̀ yẹn tó wá jẹ́ pé àwọn ọmọ onílẹ̀ àwọn tí ò kì í ṣe ọmọ onílẹ̀ ni wọ́n wá fẹ́ wá sí Ọ̀yọ́ láti wá ba Ọ̀yọ́ jẹ́ pé wọ́n fẹ́ gbé sẹ̀ríà wá tó wá jẹ́ pé ọmọ kò gbọ́dọ̀ kúnlẹ̀ kí ìyẹ́ ọmọ ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ kí bàbá ẹ̀ ọkùnrin obìnrin tẹ̀gbọ́n-tàbúrò pé wọ́n lè jọ jókòó pọ̀ lórí machine bá rán wọn níṣẹ́ tó ra àfẹ́ sẹ̀ríà ilẹ̀ Haúsá lókè Ọ̀yà ibẹ̀ ní sẹ̀ríà ti wúlò gbogbo nǹkan tí wọ́n ń ṣe nílẹ̀ Haúsá àwọn kì í ṣe nílẹ̀ Yorùbá sọ ilẹ̀ Yorùbá ò gbàgbàkúgbà láti ọjọ́ tí aláyé ti dáyé nílẹ̀ Yorùbá ti mọ ètò wọ́n mọ òfin wọ́n dẹ̀ mọ nǹkan tó yẹ kán máa ṣe ilẹ̀ Yorùbá mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sí ọwọ́ òsì sọ ọmọ Yorùbá wọn kì í ṣe nǹkan tí Ọlọ́run lòdì sí nǹkan tí Ọlọ́run fẹ́
ni ọmọ Yorùbá máa ń ṣe torí fún kíni èdè wa kọ́ wa ní ìṣe àti ìṣẹ̀ṣe. Orúkọ mi ni Chief Mrs. Alhaja Bilkis Bukola Ọlárẹ̀wájú Ìyálóde Àgbẹ̀kọ̀yà Yorùbá. So a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pa àṣàṣeyọrí ní Ọ̀yọ́ Aláàfin bá ṣe ṣe tọ̀yọ́ náà la máa ṣe ti gbogbo lágbára. Alright, mo kí gbogbo ẹni tẹ́ láǹfààní àtọ̀fẹ́ láti máa wò wá nílé. Orúkọ tèmi ni Táíwò Thomas tí ẹ mọ̀ sí Ìmọ́lẹ̀ Yorùbá. Lénìí ọjọ́ 11 oṣù kìíní ọdún 2025 a wà nílùú Ọ̀yọ́ níbi tí a ti jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ ògidì ọmọ ọkọ ilẹ̀ Yorùbá kí wọ́n mọ àwọn ìpalára tó wà nínú òfin ṣẹ̀ríà tí wọ́n ń gbé bọ̀ ní ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àwọn tí wọ́n ṣe agbátẹrù kìíní àti ibi tó jẹ́ ìlú àjòjì ni wọ́n ti ń bọ̀ tí àdẹ̀fẹ́rù ẹ̀ ní ilẹ̀ Yorùbá. Ibi tí wọ́n ti ń lò lọ́hùn ìlú Haúsá ni, ìlú Saudi Arabia ni, ibi ilẹ̀ Yorùbá là ń pè ilẹ̀ kóòtù òjíire tó jẹ́ ti ilẹ̀ ògidì ọmọkọ ilẹ̀ Yorùbá. Gbogbo àwọn ọkọ̀ báyìí níbi táyé lajúdé yìí ká máa gbọ́ òfin tó wípé ó máa jẹ́ àkóbá fún àwa tí a jẹ́ ọ̀dọ́ àti fún àwọn tó ń bọ̀ lẹ́yìn wa ní ṣerú nǹkan tó yẹ àti gbà. À ń bẹ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé wípé lẹ́nìí àwa wá ṣe ráyè ìpínlẹ̀ bí a ṣe gbọ́ wípé nínú ọjọ́ implement ẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n inú wa wá dùn wípé wọ́n tún sọ́wọ́ iwájú ṣùgbọ́n tí wọ́n bá sùn yẹn àwọn ọ̀fẹ́ ló kọ́ sùn nìkan àtẹ̀mọ́ rárá ni. Ìdí nìyẹn tí a fi káàkiri pẹ̀lú àwọn bàbá wa lẹ́nìí àti lọ sí gbogbo inú ọjà tó wà nínú Ọ̀yọ́ ń bí tí a jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ wípé àfẹ́rù nǹkan tó jẹ bẹ́ẹ̀ ní ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí tí wọ́n bá gbé gbogbo orúkọ bẹ́ẹ̀ dé bí tí wọ́n ń pè ní ṣẹ̀ríà. Àwa tí a jẹ́ Kìrìsìtẹ́nì ní àǹfààní láti bá Mùsùlùmí ṣe. Àwọn tí wọ́n jẹ́ Mùsùlùmí wọn ní àǹfààní láti bá àwọn tí wọ́n jẹ́ àwọn tẹkinọ́lọ́jì ṣe. Ẹjọ́ irú àwọn ọkọ̀ bẹ́ẹ̀ la àdẹ̀fẹ́ ní ilẹ̀ Yorùbá kí wọ́n máa wọ káàkiri kí wọ́n máa ní ọmọ Yorùbá torí ó jì kankan wọ́n máa gé lápá ni wọ́n máa gé lẹ́sẹ̀ àfẹ́rù nǹkan bẹ́ẹ̀. Ìdí nìyẹn la fi ń kọ́ lẹ́nìí and gbogbo orúkọ báyìí àfẹ́ totally la fi ń condemn ẹ̀ nílẹ̀ Yorùbá. We don't accept it. Anything Sharia akọ pátápátá àwa tí a jẹ́ gbogbo ọmọkọ ilẹ̀ Yorùbá la wà nílùú Ọ̀yọ́ lẹ́nìí the 11th of January 2025. Orúkọ tèmi Táíwò Thomas Ìmọ́lẹ̀ Yorùbá tí mo jẹ́ aṣojú fún gbogbo àkàndá ẹ̀dá pátá nínú Yorùbá nation. Thank you so much. Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí gbogbo àtẹ̀gbọ́n mi káàkiri àgbálá ayé. Orúkọ tèmi ni Oyègúnlẹ̀ Olúwamáyọ̀wá Mọ́tóyọ̀lé tí gbogbo èèyàn mọ̀ sí Kọ́mídò Mayor tí mo jẹ́ olórí ọ̀dọ́ fún South West. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí pé nǹkan táwa ṣe lé ní láti lè ṣe ìtanijí fún àwọn tó jẹ́ àwọn bàbá ńlá bàbá wa àti ìyá ńlá wa ní gbogbo ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ní àwọn tó pera wọn ní alákatakítí bí ọ̀rọ̀ àwọn tó dàbí àwọn kan tó dàbí pé àwọn tó dàbí pọ̀ ti yí mọ́ wa torí pé Yorùbá jẹ́ nìkan tó dàbí pé àti Christian ọmọ ìyá ni wá àti Muslim ọmọ ìyá ni wá àti oníṣẹ̀ṣe ọmọ ìyá ni wá ṣùgbọ́n dàbí pé àwọn miscreant kan ti wọlé sí wa láàrin tó fẹ́ máa dá ìjà ẹ̀sìn sílẹ̀ tí ó dẹ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá láyé ìjọ́un. Nígbà táwọn wà kékeré ń gbà yẹn mo sì rántí dáadáa bá bá ṣe ń jẹ ẹran Kérésìmesì làá máa jẹ ẹran léyá làá máa jẹ ẹran ìṣẹ̀ṣe tó bá ti ń ṣe ní festival or carnival in every places tó dẹ̀ pé ó máa ń lámì ó máa ń láka ó ṣe wá jẹ́ ìsìn tó wá dàbẹ́ pé a ti lo ọgbọ̀n ọdún tó yẹ pé Yorùbá gan ancient ni wọ́n lọ́wọ́ adigun ṣe àwọn sọ fún wa nísìnyí pé ṣẹ̀ríà kan ló fẹ́ gbé wá nílẹ̀ Yorùbá. Àwa lòdì sí o. Àwọn disadvantage tó dẹ̀ wà nínú ṣẹ̀ríà òun ni pé for example tẹ bá rí nǹkan tó ṣẹlẹ̀ sí Deborah ní north nítorí pé kàn bú Muhammad lásán wọ́n dẹ̀ wọlé lọ́ba wọ́n dẹ̀ fà jáde wọ́n dẹ̀ sọ̀kòlù wọ́n dẹ̀ dáná sun ẹni tó tún wá dáná sun tó wá ń gbé ṣàánú jáde pé yes nǹkan tó ń fi ṣe lélẹ̀ tí ó dẹ̀ sí justice tí ó preview lórí ọmọ yẹn títí dì sí yìí tó fi wá di bí wá pé ẹwà tí wọ́n gbẹ́ gbérú ẹ̀sìn yẹn wá láti wọ́n máa pa àwọn ọmọ ológo ọmọ wa láti wọ́n máa gé àwọn ọmọ ológo wa lápá láti wọ́n máa gé àwọn ọmọ ológo wa lẹ́sẹ̀ láti máa sọ̀kòlù àwọn ọmọ ológo wa nínú nǹkan tó dàbẹ́ pé a rí wípé kò ní àǹfààní tó fẹ́ ṣe. Ibi tí wọ́n ti ń ṣe òfin ṣẹ̀ríà ní gbogbo north ni o àbẹ́ ní part of the country ibo lẹ́yìn tó wà peaceful rí
ṣé Palestine la fẹ́ sọ ni ṣé Afghanistan la fẹ́ sọ ni ṣé Iraq la fẹ́ sọ ni ṣé Iran la fẹ́ sọ ni ṣé north la fẹ́ sọ ni kí ló mọ̀ wọn náà tó ibílẹ̀ wọn ṣe tóbi tó tún sáwá sí south west torí pé ó jẹ́ pé ilẹ̀ Yorùbá ilẹ̀ wa kún fún wàrà ó kún fún omi ó kún fún oyin ó dẹ̀ kún fún ogun ọ̀hún tó jẹ́ mèremère ibi tó yẹ kó dún àti àlàáfíà àti fọkànbalẹ̀ ilẹ̀ Yorùbá jẹ́ tó bá di pé wọ́n fẹ́ gbé nǹkan tó máa dàbí division tó máa dà wá lédè òkú nílẹ̀ Yorùbá àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá akọ̀ndẹ́mi adẹ̀ ní pé àfẹ́ òfin ṣẹ̀rí àtọ́jọ́ bá gbé wá sílẹ̀ Yorùbá ogun lọ́wọ́ mi dálẹ̀ irú ẹ̀wọ̀n náà bí ti láti lọ ṣe awareness àṣẹ bẹ̀rẹ̀ sìn ẹ̀rí gbẹ̀ nìkan Christian ni ẹ̀gbọ́n ẹ̀ òun jẹ́ Muslim wọ́n dẹ̀ jọ dúró sẹ́gbẹ̀ẹ́ ara wọ́n dẹ̀ jọ ń sọ̀rọ̀ tó fi ṣẹ̀rí àbá wọlé ẹ tó jẹ́ Muslim yẹn ò ní bá Christian ṣe mọ́ ẹ tó jẹ́ Christian yẹn ò ní ẹni tó jẹ́ Muslim yẹn ò ní bó níṣẹ́ ṣe mọ́ awádìí ọmọ ya Hausa irú èmi sí ẹ̀gbọ́n mi sí ọkùnrin Muslim ní ó dẹ̀ tún ní mọ́ṣáláṣí nílẹ̀ Yorùbá ṣé irú ẹni bẹ́ẹ̀ tó bá ṣẹ̀ tó bá gé lápá ṣẹ́rìí bí adùn tèmi máa dùn ní a máa bá gbogbo ẹ̀jẹ̀ fún yín ààrẹ ní fẹ́ wọ́n ní pé kí nǹkan tó di wàhálà eléyìí wá ṣe yìí bẹ́ẹ̀ pé à ń ta àwọn èèyàn wa jí òun ni ọmọ Yorùbá ẹ má bí nígbà ọmọ Yorùbá ń bẹ̀rù ogun ọmọ Yorùbá bẹ̀rù ogun o ṣùgbọ́n torí pé ọmọlúàbí ni wá òfin tó dẹ̀ máa ní pé kí ọmọ má dọ̀bálẹ̀ fún bàbá ẹ̀ àbí kí ọmọ má dọ̀bálẹ̀ fún yẹ àwa Yorùbá lòdì sí òfin tó máa ní kí ọmọ sọ̀kọ̀ lu ọmọ tó jẹ́ ọmọ ológo ẹwà ọmọ bó ṣe ń ṣe káàkiri àgbáyé bó ṣe ń dèèyàn ńlá èèyàn tàtà tó bá dípọ́ ti gbé ìṣòfin ṣẹ̀rí àwọlé ẹ̀ ní dọ́mọ ológun tó wọ́n ti sanwó di mẹ̀kútúrú ẹwà ló mọ́ ń jèrè bó ṣe pọ̀ káàkiri náà tí gbogbo wọn sáwá síbí a máa di bọ́dìn ibi tí yẹ̀rọ bá dẹ̀ wọ̀ ọrọ̀ ajé ibẹ̀ òkè ń lọ mọ́ torí àwọn ọmọ asá kúrò ẹ̀dẹ̀ wo ọrọ̀ ajé bóyá pọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá so ẹ jọ torí Ọlọ́run gbogbo àwọn bàbá wa àti ìyá wa tó jẹ́ Muslim tó jẹ́ Christian tó jẹ́ ṣẹ̀ṣe ẹ má gbọ́ òfin ṣẹ̀rí àlàyé torí wáyé nípa ọjọ́ ọ̀la wa lẹ fi ń tàfà ọjọ́ ọ̀la àwọn ọ̀dọ́ lẹ fi ń tàfà là àdè ní fẹ́rù ẹ̀ tó bá impose ẹ̀ lé wa lórí tipátipá ńlẹ̀ Yorùbá ogun lẹ fẹ́ dálẹ̀ o àdè rẹ́dì fògùn àti sáré sí àti gbèsè gbogbo ọmọ Yorùbá pé ẹ jí gírí orílẹ̀-èdè Yorùbá òun ni kókó Ọlọ́run adé fún àṣẹlágbá lẹ́wọ̀ àwọn oníbàárà àwọn Muslim àwọn tó jẹ́ àwọn Haúsá northern people àwọn ló pọ̀ jù tó ń ṣe báárà nílẹ̀ Yorùbá àwọn ló kọ́ òyìnbó bọ́ yẹn ń ṣe báárà àwọn ohun tọrọ jẹ iṣẹ́ wọn máa ń dá wa lójú àtẹ́lẹwọ́ wa dá wa lójú. àwọn ọ̀fẹ́ ṣàríà gbogbo Yorùbá kọ ṣàríà ìyẹn láwọn sọ ẹ̀ṣẹ̀.